ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. èyí gangan ni ìpìlẹ̀ ohun tó fa rògbòdìyàn fàákájà èmi ò gbọ́ tiẹ̀ wo ò gbọ́ tèmi láàrin Aláàfin àti Ọọ̀ni Ilé Ifẹ̀. ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ òní o ohun tó ti ṣẹlẹ̀ wá láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn òun náà ni ló túbọ̀ ń fa ohun tó ń ṣẹlẹ̀ yìí. bẹ́ẹ̀ mọ̀ wípé bí igi ọ̀tẹ̀ bá ń wù bá ò bá ti gé kúrò tá ò wú tí gbòǹgbò tàtún wá ń bomi rín ó di dandan kó tàn kálẹ̀ káàkiri. bàbá wa gẹrú igi bẹ́ẹ̀ lórí igi ó padà wá rúwè kò sí bá a ṣe ṣe. bí nǹkan ṣe ṣẹlẹ̀ gangan ìbẹ̀rẹ̀ rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀. ọ̀jọ̀gbọ́n kan ti bá wa tàn mọ́lẹ̀ sí i kódà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn eléyìí tó lọ sẹ́yìn wá àti tó lọ síwájú lọ́tún àti lósìn. gbogbo ẹ̀ òun náà là á ṣàfihàn lónìí. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rèé etí tẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Lédùmarè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò wá o ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ like ẹ comment ẹ share. ẹ̀yin tí ẹjọ́ ọmọ Yorùbá gbogbo wa pátápátá ẹ tún já jáde ká tún wá bomi nínú omi ọgbọ́n ọ̀jọ̀gbọ́n yìí ká tún bu díẹ̀ mú níbẹ̀. èyí tí a bá rí i pé ó lọ bẹ́ẹ̀ èyí tá a bá tún rí i wípé kò lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa náà fi èròǹgbà wa ṣọwọ́ sábẹ́ comment section. bí gbogbo nǹkan bí gbogbo ẹ̀ ṣe ń lọ kódà bí wọ́n ṣe ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ ìròyìn kan àti ìtàn kan tó sọ wípé nígbà tí Ọọ̀ni tó máa kọ́kọ́ jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ba ni wọ́n jáde tí wọ́n lọ sẹ́yìn odi wọ́n ní Aláàfin Ọ̀yọ́ ọgbà náà wípé wọn jáde ṣé lóòótọ́ ni ìyẹn lọ́dún 1953 wọ́n ní wọn jáde wípé láyéláyé Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ kò lè ṣerú ẹ̀. ẹ wàá gbọ́ ẹ tún wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́ ká túnjọ jẹ ìgbádùn ẹ̀. ẹ jẹun ṣí fọ́nrán fídíò yìí náà kì í ṣe sílẹ̀ fẹ̀yìn ara àlẹ́ náà kẹ́yìn náà wò ó. gẹ́gẹ́ bí ìfẹ́ tó wà láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ Ilé. ìgbà tí Dẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá gbìyànjú àti parí ogun Kírìjì tí ò rí parí ìgbò di October 15, 1881 ìní Adéyẹmí Alówólódù àkọ́kọ́ ló kọ lẹ́tà sí àwọn ìjọba Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí head of Yoruba king as a political leader. lábẹ́ ilé yìí ni àwọn Gẹ̀ẹ́sì fi wá nítorí wípé àwọn Gẹ̀ẹ́sì yẹn lágbára ju Ìbàdàn tá à ń pè lọ́yọ̀ọ́ àtàwọn Èkìtì parapọ̀ lọ. torí lásìkò tí Dẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá torí kí àwọn méjèèjì ó má jà mọ́ tó wá di pé ta ni ó kọ́kọ́ kúrò tí ò ṣeé ṣe bá a ti sọ ṣáájú ní abala kínní. èyí ò ní Adéyẹmí rí tó fi wá upper power tó ju àwọn méjèèjì lọ. ó sì kọ̀wé síjọba Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí political leader gẹ́gẹ́ bí head of king Yorùbá land ńgbà yẹn. kò síjà láàrin Dẹ́rìn àti Aláàfin o, kò síjà láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ o, torí wọ́n gbà fúnra wọn àlàáfíà síjọba.
nígbà tí Aolẹ̀ Aláàfin Aolẹ̀ jọba èyí tó lògbà láàrin 1805 sí 1811 Ifẹ̀ gbígbà ìwà wá fún o lábẹ́ eléyìí wọ́n sì fún ní idà Ọ̀rànyàn as a symbol of authority. Authority tó wà lọ́wọ́ ẹ̀ ń ló fi pàṣẹ pé kí wọ́n lọ gbérí orí Alápòmù wá fún òun nígbà tó ń jọba tán. Ọwọ́ Ọ̀ọ̀ni tó wà ní orí àléfà ńgbà náà là ń pè ní Gbàǹláre èyí tó lògbà láàrin 1800 sí 1823 torí lẹ́yìn ìgbà yẹn ìní gbígbà ajé tó lògbà láàrin 1823 tó 1835 tó wáyé. Wàhálà ò sí láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ o torí wọ́n gbà fúnra wọn. Lábẹ́ eléyìí nígbà tí Láwàní Agogo Ọjà tí í ṣe àrẹ̀mọ Adélù tó gorí àlééfà ní 1905 wọ́n gbé Ifẹ̀ gbígbà wà wá o gẹ́gẹ́ bí spiritual leader gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. Kò síjà kò sí wàhálà láàrin Ilé Ifẹ̀ àtọ̀yọ́ o. Nígbà tó di wípé Ṣíọbọ́lá Ládìgbòlù tó gorí àlééfà ní 1911 èyí tó lògbà láàrin 1911 ní 1945 Ifẹ̀ gbígbà wà wá o kò sí wàhálà láàrin Ifẹ̀ àtọ̀yọ́ o. Ìgbà Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì Àlàbí tó gorí àlééfà láàrin 1945 to 1953 ìgbòdì 1945 Ifẹ̀ gbígbà wà wá fún Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì o kò sí wàhálà láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ o. Ṣùgbọ́n ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ sílẹ̀ Yorùbá kò jùgbà tí àwọn olóṣèlú àkọ́kọ́ tó di wípé wọ́n fi Gbádégẹṣin Bello Aláàfin jẹ ní 1956 wọn ò gbégbá àwàwá ńgbà náà o. Àwọn ìjọba àgbà náà àwọn Western Region government ńgbà yẹn wọn ò jẹ́ Ifẹ̀ ó gbégbá àwàwá o torí wọ́n ti da omi àlàáfíà àárín Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ irú láti 1953 ibi tí nǹkan ti ṣe ilẹ̀ Yorùbá nù o. Wọn ò gbé igbá àwàwá o. Ṣùgbọ́n mo fẹ́ ìgbà Lámídì sì jẹ bàbá mi Àtàndá ọmọ Bírónkẹ́ tí wọ́n hà náà ń sẹ̀ ní on the 18th of November 1970 Ifẹ̀ ò gbégbá àwàwá o. Fún ìdí èyí ẹ wo ibi tí nǹkan ti ń ṣe ilẹ̀ Yorùbá o lórí ọ̀rọ̀ lọ́balọ́ba o kọ́nà kó bá tó ṣe báyìí ni o. Ṣùgbọ́n mo fẹ́ clear kinní kan èyí tí wọ́n sọ pé 1903 wípé Aláàfin jáde kúrò ní ààfin rẹ̀ wá pàdé ọba kan tàbí kékọ́ba kan fi padà sí ibi tó ti ń bọ̀ láéláé kò lè ṣẹlẹ̀ kò sì ṣẹlẹ̀ nítorí píríọ̀dù yẹn Adéyẹmí àkọ́kọ́ ó ti dàgbàgbà ti dé òjòjò sì ṣe kinní ẹ̀ kò lè lọ sánìwẹ̀à gbogbo ibi tó yẹ kó lọ ẹni tó rí pé ó kàn ó tọ́ sí ìlú sọ pé ó yá lọ sí báyìí lórúkọ ilẹ̀ káàárọ̀ oòjíire kì í ṣe pé Aláàfin ó wàá kúrò láàfin rẹ̀ yóò wàá dúró lẹ́yìn odi tọba kan ó fi lọ tọba kan ó fi dé láíláí kò ṣẹlẹ̀ kò sí ní ṣẹlẹ̀ níjọ́ ayé bá ń jáyé nítorí pé ẹni tó lẹ́rú ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rú. Mo fẹ́ ṣé 1903 wá ní àwọn 16 kings ṣé wọ́n dákọ̀ wọ́n sọ àmọ̀ pé ọmọ Odùduwà làwọn àbí ni wọ́n tún mọ̀ pé àwọn tó sáde ẹja gbé làkàyè ẹja gbé sí ká sì máa ṣe àdáparọ́ ó pọ̀ ní sáìdì kan torí 1991 tọ́ba Ilé-Ifẹ̀ kan ló fẹ́ fi ẹnìkan jẹ akọgun ilẹ̀ Yorùbá Lámídì Adéyẹmí ó gbégbèsè ńlá wípé kò tọ́ sí ọ ẹ lọ wo ìwé ìtàn wò torí ọba Lámídì ńgbà náà ó kọ lẹ́tà má ní gbàgbé lórí ọ̀rọ̀ yẹn ní on the 4th of March 1991 síjọba àwọn ológun ńgbà náà
pẹ́kẹ́ kan sì fi ọ̀fọ́n òfurufú lọ gbámọ́ olúkakú sì jókòó sáàyè ẹ dákun gbogbo ẹ̀yin tí ó dàbí ẹni wípé àgbàgbọ́ yé ara wa lórí ọ̀rọ̀ ìtísẹ̀lẹ̀ láàrin Aláàfin àti Ọ̀wọ́ọ̀ni tá à ń pè ní Ọ̀ọ̀ni ẹ dákun ẹja ní sùúrù fúnra wa omi àlàáfíà ni ẹjẹ́ àpọn omi ìdùnnú ni ẹjẹ́ àpọn omi ìlọsíwájú ni ẹjẹ́ àpọn. Mo kí Ìbà Gani Adams torí mo gbọ́ wípé wọ́n ṣe gudugu méje lórí ìbéèrè interview tí wọ́n ṣe fún wọn láìpẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ tí ń lọ yìí. Ìbà Gani Adams sì sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó nítumọ̀ ọlọ́jàre ń pẹ́ o torí gẹ́gẹ́ bíi commander in chief Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Àjàgbó ni ló dá kíní ẹ̀ sílẹ̀ èyí tó ló gbà láàrin 1600 sí 1658 as a political authority láti establish security ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá pàápàá èyí táwọn kan sọ pé kò sí Yorùbá empire mọ́ kò sí kíní báwo ni o ṣe ní sí Yorùbá empire a lè gbàgbé ìtàn tí ó ṣẹlẹ̀ láyé ìgbà náà political authority Aláàfin ló gbé ọlá Yorùbá lọ sí Ghana ní ló gbé lọ sí Dahomey ní ló gbé lọ sí Port Novo káàkiri àgbáláyé ńgbà yẹn àwọn kan sọ pé kò sí Yorùbá empire mọ́ kò sí níbo kí ni jẹ́ bẹ́ẹ̀ a lè gbàgbé ní tí wọ́n ṣe ńgbà náà sáwà gbàgbé George Washington èyí tó já sí pé ó jagun tó fi tí àwọn Amẹ́ríkà fi ní independent ní 1776 sáwà gbàgbé ẹ̀ àwọn sọ pé ní tí George Washington ṣe ńgbà náà kò wúlò mọ́ lónìí láti lẹ́yìn kan bíi 100 ọdún sẹ́yìn láéláé ẹja bá ara sòtọ́ ọ̀rọ̀ mo tún rọ gbogbo etí tí ń gbọ́ mi lọ́mọ káàárọ̀ òjìrè lọ́ba níjòyè ẹ dákun ìyẹn àlàáfíà ni ẹja gún ọbẹ̀ àlàáfíà ni ẹja sè nítorí pé Aláàfin àtọ̀ ni wọn ò gbọdọ̀ jà ẹ dákun gbogbo ẹ̀yin àgbààgbà ẹ jókòó ẹ sòdodo ẹ̀yin olóṣèlú tẹ́ wà lórí àlééfà gẹ́gẹ́ bí aláṣẹ ẹ sòdodo ẹ dúró lórí òdodo ẹ má jẹ́ wàhálà ó ṣẹlẹ̀ mọ́ mistake táwọn olóṣèlú àkọ́kọ́ ṣe láti 1953 ní òkú ọlẹ́dì sí ẹ lọ wù yẹ̀wò ìtàn wò ẹ dákun olóòní já ṣiṣe àní sì gbọ́ àní sì wà wò ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu ọ̀jọ̀gbọ́n yìí níbi tí wọ́n ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fún wa níbi tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn kan eléyìí tó tún ní ṣe pẹ̀lú àwọn ọdún tí àwọn ìtàn wọ̀nyí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo ṣàkíyèsí òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn yìí òun náà ló lọ ní ìbámu pẹ̀lú ìtàn Ọ̀yọ́ ṣé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣé wọ́n ní ìtàn ńgbà náà ṣùgbọ́n ẹ má gbàgbé o à ń sọ̀rọ̀ nípa wípé àwọn Ọ̀yọ́ ni wọ́n nágbára ńgbà náà gbogbo wa la máa gbà wípé látàrí ológun eléyìí tó pọ̀ lọ́yọ̀ọ́ ṣé ẹ mọ̀ wípé àwọn ológun ni wọ́n parapọ̀ tí wọ́n dá Ọ̀yọ́ tuntun lẹ̀ lẹ́yìn Ọ̀yọ́ ilé ti tẹ́lẹ̀ after the Ọ̀yọ́ empire àwọn ológun tí wọ́n tún sì wà òun náà ní lọ́tùn lósìn tí wọ́n parapọ̀ tí wọ́n dá Ọ̀yọ́ tuntun yìí lẹ̀ so it is very easy láti lè jẹ́ kí ìdánimọ̀ kó wá láti ọ̀dọ̀ àwọn òyìnbó sí Ọ̀yọ́ ṣé ẹ mọ̀ wípé àwọn òyìnbó wọ́n tètè dá Ọ̀yọ́ mọ̀ wọ́n tètè dá Aláàfin mọ̀ ṣé ẹ mọ̀ wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ the other time yíṣù tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ wípé ọba Ẹ̀pẹ́ àti ọba Kọ̀dí pé ìjà ẹ̀mí ju ìwò òjùmí náà tó ń ṣẹlẹ̀ láàrin wọn wípé àwọn tí wọ́n colonize wọn gbà yẹn wọ́n ń wá ọba wo ló lè yanjú aáwọ̀ yìí èyí túmọ̀ sí wípé they might not come across Ọọ̀ni Ilé-Ifẹ̀ nítorí pé nígbà yẹn Ọọ̀ni wọ́n ní kì í jáde ìgbà yẹn jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn èyìnbó yìí máa ní ìbápàdé pẹ̀lú Ọọ̀ni Ilé-Ifẹ̀ lóòótọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn kan ló ti wọnú ara wọn lọ́tún àti lósìn ṣùgbọ́n ẹ̀yin àgbà yìí náà lẹ sọ wípé lówe là ń lùlù ọ̀gídìgbò
ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn nímọ̀ a gbọ́dọ̀ máa fi òye gbé àwọn kọ̀ọ̀kan wípé bó bá rí báyìí báyìí wá ń kọ́ báyìí wá ń kọ́ àwọn ìbò wọn sọ pé wọ́n wá ọba wo ló lágbára ọba wo ló jẹ́ pé ọba ńlá tí yóò yanjú áwọ̀ yìí that actually means that wípé they have not have any encounter with Ọọ̀ni Ilé-Ifẹ̀ during that time ó sì lọ bá Ọọ̀ni Ilé-Ifẹ̀ gbogbo ètùtù tó jẹ́ kí wọ́n ṣe pátápátá àwọn ìbò yẹn wọ́n ní wọ́n ṣe Aláàfin was there then ẹgbà yẹn ni gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wọ ọ̀jọ̀gbọ́n yìí tí wọ́n ní Aláàfin ti ń bẹ lórí àléfà ńgbà náà wọ́n ti wà nípò àgbà láti ìgbà yẹn lèmi lérò pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ló ti jáde làwọn èèyàn ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ní Ilé-Ifẹ̀ ẹ wá já fi Ọọ̀ni Àgbàláàfin ẹja filẹ̀ ọmọ Yorùbá ibo lórí inú wa àbí sàánú rírun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ ìtàn eléyìí tí wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ tá a mọ̀ àti eléyìí tó tún jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa ẹ má gbàgbé o orí ẹ̀rọ ayélujára kì í gbàgbé nǹkan o àwọn ọmọ táwa náà ṣẹ̀ṣẹ̀ ń bí wọ́n ń dàgbà bọ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tẹ́ ẹ sọ fún wa gẹ́gẹ́ bí àwọn bàbá wa nígbà táwa ń kékeré tá a máa ń ṣe eré òṣùpá òun lọ́pọ̀lọpọ̀ wá dì mú tó jẹ́ pé tí wọ́n bá sọ àgbélẹ̀rọ rẹ̀ fún wa la máa sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ àwọn bàbá wa ti sọ̀tàn báyìí fún wa ní ìsinyìí kò séré òṣùpá mọ́ o eré social media ló kù àwọn ọmọ wa yìí tí wọ́n bá fẹ́ mọ nǹkan tí bàbá wọn ò mọ̀ ìrọ̀rùn ló bá dé o ẹ kọ̀ tẹ nǹkan tó bá wù yín sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹsì ní dátà ń bẹ á gbé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀ wá Elédùmarè yóò ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá wa ọ̀jọ̀gbọ́n yìí bí wọ́n ṣe gbà á ládùúrà wípé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ pé kí gbogbo wa ká pawọ́pọ̀ ká tún ṣe n tó ṣẹlẹ̀ gangan òun náà lẹ ti gbọ́ yẹn Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òye lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ara kíni mí màá jó méjì ọmọ ẹrin ní sinmi ẹ̀kọ́ kì í sinmi ọ̀ láyọ̀ lápàdé láṣẹ Elédùmarè ó dàbọ̀.